àṣírí mi mà tún ti tú lórí ọ̀rọ̀ ikú tó pa Mohbad náà ni. Ẹ̀yin náà mọ̀ pé ọ̀rọ̀ DNA la sì ń fà lọ́wọ́ nílé ẹjọ́. Àṣírí mi tún ti tó. Ẹ̀yin èèyàn mi ẹ share fídíò yìí o, ẹ share fídíò yìí o. Àwọn ọmọ wa ọkùnrin wọn ò mà ní bọ́wọ́ ọlọ́wọ́. Bákan náà àwọn ọmọ wa obìnrin ò ní bọ́ lọ́wọ́. Àṣírí mi wò ló tú. Ẹ jókòó dáadáa, ẹ wá nǹkan fìdílé, ẹ jọ gbádùn ètò. Èmi ti gbéra. Ǹjẹ́ lẹ́yìn tí ẹ mọ iye owó tí wọ́n ní Mohbad ti rí lẹ́nu àsìkò tó kú dàsìkò tá a wà yìí. Ẹ̀yin náà mọ̀ pé Mohbad kú on the 12th of September 2013. A sì wà ní 2015 tí í ṣe wípé ó ti ń lọ oko ọdún mẹ́ta tí Mohbad ti jáde láyé. Gẹ́gẹ́ bí ìwádìí tí Munaisa ṣe, ó ní tá a bá ń sọ̀rọ̀ nípa owó tí Mohbad ti rí lẹ́nu ọdún mẹ́ta yìí, ó ti ń lọ bí 1 billion naira. Ọ̀sọ̀ọ̀kì yín, ọ̀sọ̀ọ̀kì tèmi náà. Àwọn wo ni wá ń gbowó orin tí Mohbad ti kọ lẹ̀? Ẹ jókòó dáadáa. Ẹ jẹ́ ń tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ fún yín. Lẹ́yìn oṣù 5 tí Mohbad kú tán, ní Wùmí, eyín ìyàwó Mohbad, Àdúrà tó jẹ́ àbúrò Mohbad, ni wọ́n lọ ilé ẹjọ́. Wọ́n ní kí ilé ẹjọ́ kó fi orúkọ Wùmí, orúkọ Àdúrà tí í ṣe àbúrò Mohbad àti Liam tí ó jẹ́ ọmọ tí Wùmí bí fún Mohbad, kí wọ́n gbé orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n gbé sí estate. Nǹkan kan wà tá à ń pè ní estate of late. Ẹni tó bá ti kú ni wọ́n máa ń lò ó fún, tí ó jẹ́ ẹni tí ó jẹ́ beneficiary ẹni tó wà ní ìgbànú ogún ẹni tó kú. Wọ́n wá lọ ilé ẹjọ́. Wọ́n ní kí ilé ẹjọ́ fi àwọn mẹ́tẹ̀ẹ̀ta rọ́pò Mohbad kó jẹ́ pé àwọn làwọn ò ní access sí ogún Mohbad lẹ́yìn oṣù 5 péré tí Mohbad kú tán. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ẹ̀rí kan ni wọ́n fi ilẹ̀ fún ilé ẹjọ́ pé lóòótọ́ ni ẹni tí wọ́n fẹ́ dúró nípò ogún rẹ̀ lóòótọ́ ló ti kú. Ẹ̀rí wo wọ́n fi ilẹ̀ nílé ẹjọ́? Wọ́n mú sàtífíkẹ́ẹ̀tì tẹ́ ń wò níkànnì ayélujára yìí tẹ́ ń wò tí mo display pé lóòótọ́ ni Mohbad ti kú. Ẹ̀yin náà ti rí o. Ẹ jẹ́ ń gbé yín padà sígbà tí Mohbad kú tí wọ́n fi sin nísàn kan náà. Ṣé ẹ mọ̀ yìí pé tẹ́ ẹ bá yé pé ẹ̀ ń tẹ̀lé bó ṣe ń lọ níkànnì ayélujára, ẹ mọ̀ pé bàbá Mohbad sọ nǹkan kan nígbà táwọn ènìyàn sáà ń bí léèrè pé ẹ sì lè lọ sin Mohbad ní yàjóyàjó tó kú. Ó ní ìgbà táwọn gbé dé General Hospital, wọ́n béèlè police report, àwọn ò rí fi lẹ̀. Wọ́n béèlè death certificate, àwọn ò rí fi lẹ̀. Àṣì death certificate ti wà lọ́wọ́ Wùmí tí ò fún wọn láti lè jẹ́ pé kí wọ́n embalm Mohbad. Mòráyé mo sáfáyé, mòráyé mo sáfáyé. Ẹ̀rù mà bà mí, ọmọ Ibùnú Ádámù, ẹ̀rù mà bà mí o. Tẹ́ ẹ bá sáfáyé ọ̀tọ̀, tẹ́ ẹ bá tún ti wá róbìnrin, ẹ sáfóbìnrin. Ẹ jẹ́ a máa bọ́rọ̀ lọ. Ẹ ti ń gẹ̀ẹ́tì ibi tí mò ń lọ báyìí. Ilé ẹjọ́ ti wá fi àwọn mẹ́tẹ̀ẹ̀ta dípò Mohbad láti lè jẹ́ pé owó Mohbad ti bá ń wọlé láti Spotify ni o, láti Apple Music ni o, láti Boomplay ni o, gbogbo àwọn ni wọ́n ó ṣe kí ni o, ni wọ́n mọ̀ gbà. Èmi náà ń wò náà pé kí làjọṣepọ̀ Àdúrà pẹ̀lú Wùmí tó fi wá jẹ́ pé àwọn méjèèjì wọ́n wá lẹ̀pọ̀ bíi sìngọ́ọ̀mù. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé níkànnì ayélujára wọ́n ń jẹ́ ká rò wípé Mohbad ò fi nǹkan kan sáyé kó tó kú, pé kò ní property kankan. Débi pé wọ́n ń sọ wípé bàbá Mohbad gbogbo ohun tí fi ń pariwo fúlẹ́ńgé ni pé ó fẹ́ jókòó lé ogún ọmọ rẹ̀. Ọ̀rọ̀ ò tí ì tán síbẹ̀ o, torí pé ìwádìí sì ń lọ lọ́wọ́. Wọ́n wá ní pé ṣé wá rí ọ̀rọ̀ DNA tó wá ń dá wàhálà alẹ́ ìgàn wa ni wípé torí pé
ìdí tí bàbá Mohbad náà fi takò ẹ́ rí i pé kápẹ́ńtà ni bàbá Mohbad ọmọ nǹkan kan gbogbo tí wọ́n bá ti sọ fún un náà ní ń gbọ́ tó bá sì lọ interview àti ṣèbó ó dogun ẹ̀ pé kápẹ́ńtà èèbó mélòó ló fẹ́ gbọ́ in táwọn lọ́ọ̀yà ẹ̀ bá sọ fún un náà ní ń sọ jáde ṣé wàá rí ìdí DNA táwa ń sọ lọ ìdí tí wọ́n fi mú kó pé dandan ni káwọn ò ṣe DNA ni pé ẹ̀yin náà mọ̀ pé lẹ́yìn oṣù márùn-ún ni wọ́n ti lọ ilé ẹjọ́ pé kí wọ́n fi orúkọ Wùmí orúkọ Liam àti orúkọ Àdúrà kí wọ́n fi ṣe beneficiary ogún Mohbad ẹ jì mọ̀ yìí pé tásìrí bá fi lè tú pé DNA bá lọ sọ wípé Liam kìí ṣe ọmọ Mohbad wàhálà míì ti dé torí pé Apple Music ó di dandan kí wọ́n sanwó ọdọọdún ni wọ́n máa ń sanwó wọ́n ó ti san àwọn owó kan tá àti ìmọ̀ ibi tí àpò rẹ̀ sọlọ̀ sí. royalty Mohbad náà sì tún wà lọ́dọ̀ Naira Marley. ẹ rí i pé ọ̀rọ̀ náà ó ti ń lọ́mọ́ra wọn ó sì ti ń kẹnu tí jẹ́ wípé àwọn tọ́lọ́pàá máa gbé yọ pọ̀ lẹ́yìn ọ̀rọ̀ DNA. ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin ọ̀nà ìjọba bá tẹ subscribe button ṣùgbọ́n kí lẹ̀yin lérò lórí pé bí wọn ò ṣe jẹ́ DNA ò ṣeé ṣe àti pé ǹjẹ́ ló tiẹ̀ bójú mu bó ṣe jẹ́ pé láàrin oṣù márùn-ún péré tí Mohbad jáde láyé làwọn Wùmí Àdúrà ní wá lọ ilé ẹjọ́ ní wá lọ mọ bí wọ́n ṣe fẹ́ ṣe tó jẹ́ pé gbogbo owó tí Mohbad bá ń pa níbi orin tó ti kọ́lẹ̀ kọ́ mọ wásápù wọn tẹ́ bá sì tún rí ẹ rí i pé ìyá Mohbad náà ó ti join wọn. wọ́n wá fi bàbá Mohbad wọ́n wá tì sọ̀kan wọ́n wá ń jẹ́ káwọn èèyàn mọ̀ rí pé aláìdáa ni bàbá wọn àwọn ò sọ pé aláìdáa ni bàbá àti sọ pé tí wọ́n ń ṣe dà àwọn ò wá bí láti wá dájọ́ ṣùgbọ́n tó bá ń lọ níkànnì ayélujára làwa máa ń mú wá làwa sì máa ń wò pé kẹ́yìn olólùfẹ́ wa náà ká má jẹ́ tí yóò di sí kẹ́ ẹ gbọ́ tẹ́ bá sì ti gbọ́ tán kẹ́yìn náà lọ sí ìkànnì ayélujára kẹ́ ẹ lọ sábàlá àríwísí kẹ́yìn náà sọ èrò tiyín tó rárá mọ̀ pé ẹ̀yin tẹ́ wà ń lé ọpọlọ yín kún jàwá tá à ń sọ lọ ẹ mọ̀ràn wò ẹ lọ́pọlọ tí wọ́n fi dájọ́ ẹ sì mọ bí ṣe ń lọ níkànnì ayé ǹjẹ́ ló dá lẹ́yìn oṣù márùn-ún tí wọ́n ti wá ń rò bí wọ́n ṣe fẹ́ máa gba owó olóògbé sínú àpò ara wọn láti máa pápín ẹjẹ́ àjọ gbé sínú làákàyè. fámìlì Mohbad kan kò mọ̀ pé wọ́n ṣe léyìí o àṣírí ló débẹ̀ o àṣírí tó tú ló débẹ̀ o fámìlì kan kò mọ̀ o. ẹ̀yin olólùfẹ́ mi ẹ wo ọ̀rọ̀ sì tún ń bọ̀ torí pé ọ̀rọ̀ DNA yìí tí ó dàálẹ̀ ogun ni ó dàálẹ̀.